ní o fúnra wọn ni fúnra wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ́ fúnra wọn ni Fúlàní ti kọjú ìjà sí Fúlàní ọ̀rọ̀ ti bẹ́yìn yọ bẹ́ẹ̀ ni onílẹ̀ ń bẹ ní ìhà tiwa onílẹ̀ ń ṣe bẹ́ẹ̀bẹ́ o ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ o ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ o onílẹ̀ ń ṣe bẹ́ẹ̀bẹ́ onílẹ̀ ń ṣe bẹ́ẹ̀bẹ́ Fúlàní kọjú ìjà síra wọn wípé ìwà tí wọ́n ń wù bí wọ́n ṣe ń terrorize àwọn Nigerian citizens tí wọ́n pa àwọn innocent citizens ìwà tí ò dáa gbáà ni àwọn gan tó jẹ́ Fúlàní fúnra lára wọn ẹ̀mí wọn ò dé báyìí kò sẹ́nibọ̀dì tó fẹ́ bá wọn ṣe bó ti wò ó mọ bá ti rí wọn báyìí wọ́n bẹ̀ wọ́n gbó ni ìjà ti ṣẹlẹ̀ o Fúlàní sọ fún Fúlàní báńdíìtì Fúlàní ń sọ fún Fúlàní herdsmen wípé àwọn gangan Miyetti Allah olè ọ̀pànìyàn ọ̀daràn ayé àti ọ̀run ni wọ́n ọ̀rọ̀ yẹn ti ó lágbára ó ti lẹ́tìkẹ́ jẹ́ ká jọ lọ wò wá. Fúlàní Ọ̀ṣun, Fúlàní Èkìtì, Fúlàní Sokoto, Fúlàní Katsina, Fúlàní Kaduna, Fúlàní Plateau, Fúlàní Benue, Fúlàní Taraba. Are you the only tribes in Nigeria? You are not the only tribe. There is nothing like profiling of a people. I'm a Fulani man. I'm a grandfather of 8 grandchildren. And we just have to speak the truth. The Bible says you shall know the truth, and the truth shall set you free. As long as we continue to glouse over the truth, we will never get the answer. And I want to say this to our security men: until justice is done, there will never be a solution. If you get a Fulani man that is a killer, deal with him as a killer. If you get a Bureau man that is a killer, deal with him as a killer, and this will come to an end. But you don't give certain people advantage over other tribes. I respect the people that have hosted me, even though I am an indigene of Plateau State, because I was born here. My children are grown up. I have 8 grandchildren. But yet we respect the people we met on ground. In Maiduguri, my hometown, the people that come to meet us respect us. When the Boko Haram thing started in Maiduguri, it was us, the indigenes, the people, the Kanuris, who came together and said, this thing is among us. And then we started getting on, and then we raised the civilian JTF. That was how Boko Haram was dealt with. Kanuri man will bring his own children and said, Gashina ena chikin Boko Haram. And that was how we dealt with it. Miyetti Allah Association, 80% of the responsibility of the genocide is on you. You have the 80% answer. Because if today Miyetti Allah says this genocide will stop, it's not herders and farmers clashes. Intentional genocide, terrorism, and that must stop. It must stop. I'm not happy to move as a Fulani man and my tribe is being profiled. My children, when they travel out and Fulani, here Fulani, there Fulani, I am a proud Fulani man. I am a proud Kanuri man. It's just like when Boko Haram started. We're not proud of it. Why should it be from Borno State? But then we decided to fight it. I am here to say, Nigeria, we are not honest to ourselves. Tẹ́ọ̀dá, àbòsí ò sì lérè. Ẹ wo iye ọdún tí àwọn people ti ń terrorize wa tipẹ́tipẹ́. Tó bá jẹ́ pé ní àsìkò yìí, ogun ọ̀run tó pọ̀ nípa àti agbára, onílẹ̀ orínú wo rí bá ti ń kọ bájú kọ bá mú pé a ò lè dá ṣe. Tó nílẹ̀ bá wá dìde tó kọjú ìjà tó mú wọn tó kọjú ìjà síra wọn, èwo la ò ní yọ̀ sí bẹ́ẹ̀, èwo la ò ní dúpẹ́ fún. Ṣé ẹ mọ̀ wípé èrò àwọn ènìyàn ó yàtọ̀ gédégbé sí títí Ọlọ́run? Ọlọ́run dẹ̀ ti sọ onílẹ̀ ti sọ wípé òun ò ní gbé ògo òun fún ẹlòmíràn.
Ọlọ́run fẹ́ gba ògo rẹ̀ ni. Nígbà tí Fúlàní mà tó ti dìde nísìn tó ń sọ fún Fúlàní apànìyàn ẹgbẹ́ àwọn Miyetti Allah wípé àwọn lọ̀daràn, àwọn náà apànìyàn tí wọ́n terrorize àwọn innocent citizens nínú Nàìjíríà. Ṣé ẹ rí wípé ọ̀rọ̀ yẹn ti di woro sí woro? Ẹdìyẹ jẹ́ kán jẹ̀ fún ara wọn. Bóyá níbi tọ́rọ̀ gan tiẹ̀ ti ń lọ, bóyá gbogbo ìmúra táwọn mú, bóyá nígbà tó bá tásìkò gan gbogbo wa kàn jókòó bá fọwọ́ lẹ́ràn àmọ́ wò wọ́n níbi fíìmù. Nígbà tí Fúlàní bá wá kọjú ìjà sí fúnra wọn tó wá flush ara wọn tó para wọn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́, ṣe mọ̀ wípé ohun tí bàbá Tinubu ń bá wọn kò ní nọ́ọ̀tì kò máa ń ṣe kèrèmí. Bàbá tó dákẹ́ ṣinṣin tá àgbọ̀n kankan yẹn kò ń ṣe kèrèmí o. Tó bá jẹ́ tó ní sáìdì pé gbogbo ọ̀nà tí àwọn Fúlàní yẹn tó fi ń wúga tó ń bìlíìfù pé àwọn náà ní Nàìjíríà tó mú gbogbo owó Nàìjíríà tó ń kómi gbogbo bẹ̀ pátápátá ni Tinubu ti block wọn rí owó kó jẹ mọ́, tí wọ́n ti fẹ́ takú bí gúgúrú. Òun náà ṣe ń sá eré kiri pé ní first time èyí tó ìṣe báyìí kí la mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní second time. Ìyẹn náà ní gbogbo wa ò gan mọ̀, ìyẹn ní gbogbo wa ò mọ̀. Ṣùgbọ́n pẹ̀lú eléyìí táwọn yìí kí irú Gumi máa bọ́ síta pé àwọn kan ti wá, àwọn terrorist kan wá láti ní Pakistan ipe wọ́n wá o, wọ́n fẹ́ wá kógun ja Nàìjíríà. Ẹ bá wa bèrè lọ́wọ́ Gumi, ṣe bó ìwọ ni intermediary àwọn terrorist àti Nigeria government? Ṣe bọ́ pẹ́lọpẹ́ bàbá wa Tinubu ló mú ìwé tí Gumi tó fa ya pẹrẹpẹ pé ìwọ níbo ó fẹ́ máa terrorize country ìjọba ti tòun kóun máa kówó wá, ẹjọ́ kan máa bọ̀ wá. Ṣe bó ni ìjọba Tinubu ò fún Gumi ní fèsì àbẹ̀gbúrò Gumi ìgbà tó tún lọ sí Saudi tó lẹ́wọ̀n fẹ́ lọ ṣe prayer, ọ̀run disgrace ẹ̀ ń bẹ̀. Ó ṣe kí ni? Wọ́n disgrace ẹ̀, wọ́n lápàyàn ni kó má wá síbẹ̀. Ọ̀bí ṣé irú Gumi yẹn ló fẹ́ wá bá máa sọ fáwa ipe Pakistan ó ń lo pálí Nàìjíríà? Àwọn wo ló ṣe é fún? Tó bá wa lọ tó wa bọ̀, ẹ̀yin nọ́dẹ́nà náà lẹ máa ṣe fún. Ẹ̀yin lẹ ṣe fún, ẹ̀yin la bá bẹ̀. Ẹ̀yin lẹ máa fúnra yín lóògùn jẹ, onílẹ̀ á dà yín lédèrú. Ìṣẹ̀dá gbogbo innocent soul tẹ́ ẹ ti padà nù, àtàwa tẹ́ ẹ kó sínú hílà ìlò ẹ̀dọ̀ fún gbogbo wa pátá. Ìṣẹ̀dá wa dìde, ẹ kọjú ìjà síra yín. Àbẹ́yìn ò máa gbọ́rọ̀ ni. Kí Fúlàní máa sọ wípé Miyetti Allah Fúlàní herdsmen apààyàn ni wọ́n, terrorist ni wọ́n terrorize Nàìjíríà. Ọ̀rọ̀ tẹ bẹ́yìn yọ. Ṣé wá ráyé báyìí? Ṣé rí wípé gbogbo ẹ ti dojúrú? Èyí ni mo fi ń pe gbogbo ẹ̀yin ọmọ ìran káàárọ̀ òjíire. Ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ sìn, ẹ má jẹ́ ká wò, ẹ má jẹ́ kó máa wá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Ṣé ẹ mọ̀ wípé kò dá kéèyàn máa gbàbọ̀dè láyé? Ṣé ẹ mọ̀ wípé ọ̀tẹ̀ ò dáa? Ṣé ẹ mọ̀ wípé gbogbo ìgbà nínú fídíò ni mo máa sọ wípé ẹjẹ́ àyàgò fábòsí, ẹjẹ́ àyàgò fọ́tẹ̀, ọ̀tẹ̀ máa ń tẹ̀ ní rì ni. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara báyìí, ní baba ńlá Ìfẹ́lódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo villages tí wọ́n ti empty sìn. Wọ́n ti discover solid minerals níbẹ̀ yẹn náà ṣe ń lé wọn. Bẹ́ẹ̀ ni a ti sọ gbogbo ẹ̀ fún yín pé any village tẹ́ bá ti rí tán ti ń lé wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n ti discover solid minerals. Wọ́n lè jẹ́ kó yé wa wípé gbogbo bí wọ́n ti ń lé wọn ní Kwara ó lọ́wọ́ expert nínú. Àwọn òyìnbó, àwọn foreigners tó fẹ́ lọ máa mining bẹ́ẹ̀, tó fẹ́ lọ máa wakùsà bẹ́ẹ̀, ó lọ́wọ́ wọn nú. Ẹ̀dẹ̀ wa tún sọ wípé Emir of Ìlọrin o, ẹ̀yin lọ sọ bá Emir. Ṣé ó possible gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí Emir kó má wà wí ẹ̀? Ẹran ọba ló fi ju ọba jẹ, àti iye ọdún tó ti ń pa gbogbo àwọn èèyàn ní igi imú Southern Sokoto àti ní village Sokoto, village ibi tó ń gbé gangan. Tí terrorist tí wọ́n pa àwọn èèyàn burúkú bẹ́ẹ̀, ìjọ́wọ́ lẹ́rìí tó bọ́ síta tó sọ̀rọ̀ tó complain. Tí ì rí nǹkan kan. Alátẹ̀ ò dá, ẹjẹ́ àtúnwò fídíò yìí. Hello, good afternoon. This is Nanoku, a community under Patigi local government, Kwara State, Nigeria. We are the members of this community, and as you can see, nobody in this community, everybody has fled for his or her life, for the safety of their lives. Everybody has left the community. As you can see, the status at which the community is now is devastating, because nobody in this community, as you can see, this community has the capacity of about over 1,000 people, and as you can see, you cannot find a single person in this community. Everybody has left because bandits and kidnappers are coming in day after day to terrorize us and kidnap people. As you can see, currently, 3 of our members are in their custody. They are demanding for hundreds of millions.
for them to free those that are in their custody. As you can see, this is our church. This church has capacity of more than 1,000 people, and as you can see, no single person in this church today. Today is Sunday, and no single person in the community that will go into the church and pray, because everybody has left. Ẹ kú dédé àsìkò yìí o. Àwa ń fi àsìkò yìí àwa sí ajé ọmọ Ọ̀yọ́ tá a wà nínú ẹgbẹ́ Ìfẹ́lódùn àti Yorùbá Nation Ọ̀yọ́ Township. À ń fi àsìkò yìí sọ fún yín pé àwa ò ṣe mọ́ in the sense that ọ̀rọ̀ sí olóyè lọ sọ ní ọ̀dọ̀ ní ọ̀rọ̀ yẹn ti dá wàhálà sílẹ̀. Àwọn bàbá wa sì ti pè wá, ó sì ti dá wàhálà sílẹ̀ nínú ìlú wa. Àwọn bàbá wa sì ti pè wá pé ó tó gẹ́ páwọn gbọdọ̀ rí wa ń bẹ̀ mọ́, so kò jẹ́ bó ṣe jẹ́ o. Gbogbo àwa ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà, àwọn ọmọ kú bàbá yèyé, gbogbo wa pátá tá à ń ṣe Yorùbá Nation nílùú Ọ̀yọ́ l'Aláàfin ti ránṣẹ́ pé pátá wọ́n ní ká lọ dá dúró báyìí títí tá olóyè Olúwafẹ́nu wọn gbọ́nẹ̀ padà ní ọ̀dọ̀ Aláàfin padà. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ gbogbo wa pátápátá ṣe Yorùbá Nation mọ́ o. Gbogbo wa bá ṣe lé lọ́gọ́rùn-ún níbí báyìí ní ìsinmi wọ́n pè pátá nílùú Ọ̀yọ́. Àṣẹlẹ̀ pọ̀ lọ́dọ̀ Aláàfin gan ní ìsinmi. So bákan náà bí àtilé àtòkù. Ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ yẹn? Ìròyìn wá tẹ èmi létí wípé information pé dára sí mi. Wọ́n ní bàbá wa Aláàfin Ọ̀wádé, wọ́n lè sọ wípé ẹ mọ̀ kankan nípa voice note yẹn. Ó ti lẹ́tìkẹ́. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ kábíyèsí Aláàfin. Wọ́n lè sọ wípé ẹ mọ̀ kankan nípa ọ̀rọ̀ yẹn. Ẹ lè sọ bẹ́ẹ̀ sà, ẹ má bínú. Torí àwọn ọmọ tẹ́ ránṣẹ́ wọ́n cast yín gan. Kábíyèsí, àwọn ọmọ tẹ́ pè tẹ́ rán níṣẹ́ pé gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá tó ń ṣe Yorùbá Nation tí wọ́n wà nínú group ṣì Sunday Adéyẹmọ Ìgbòho Ìfẹ́lódùn group ipe kí gbogbo wọn padà sílé o. Gbọ́dọ̀ bá ṣe Yorùbá Nation mọ́ o. Nígbà tí bàbá ti declare pé ṣebí ọ̀dọ̀ ọba kan làwọn lọ tán gbé kámẹ́rà tán ní kán pa kámẹ́rà. Àwọn ọba tán ṣe bákan sí gan táwọn expect wọ́n ní kán tan kámẹ́rà, wọ́n tún súre fún oríṣiríṣi. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹni tó bá fẹ́ ní báyìí òun là á fẹ́ o. Èèyàn máa ń reciprocate nǹkan ní o. Onírìṣà wọ́n ti fìfẹ́ hàn sí wọn, wọ́n gbà wọ́n dà wọ́n mọ́mọ́ tán, wọ́n tún bá wọn bẹ gbogbo ọmọ Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wípé gbogbo ìjà tó ti ṣẹlẹ̀ jẹ́kẹ́gbé ó regbe, jẹ́kẹ́gbé ó regbe, ẹ̀jẹ̀ àwá ìrẹ́pọ̀ ẹ̀foríjì ọmọ yín ni ẹ̀rí ibi tí sí ó yẹ ìdààmú ọmọ tọ́. Ǹjẹ́ o mọ̀ wípé kó tó di wípé Bàmí Ìgbòho Òòṣà ó dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni wọ́n ti kọ́kọ́ sọ̀kalẹ̀ ní gáràjì ní Ifẹ̀ tí wọ́n ti lọ yọjú sí gbogbo àwọn èèyàn tó wà ńbẹ̀, gbogbo ọmọ Ifẹ̀ tó wà ńbẹ̀ tí wọ́n ní ìkùnsínú sí ṣí Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ní tùbí ìnùbí tí ò sí ìjà tí ò sí ìtàmọ́. Yàtọ̀ fún ìyẹn àìmọye ibi tí wọ́n dé ipe wọ́n lọ sọ́dọ̀ bàbá wọ́n yẹ kúrò lọ́dọ̀ bàbá wa wọ́n tún ya àwọn bòmíì. Ọ̀rọ̀ ti tán ní ibi ibẹ̀ nìyẹn o. Bọ́ kábíyèsí Aláàfin, ẹlẹ́yin kọ́ lẹ rán àwọn ọmọ yìí, ẹ sì mọ kankan pa ẹ̀. Bọ́ àwọn ni wọ́n ń sọ sí pé ẹ pé àwọn ṣẹ̀ kúrò lọ́dọ̀ yín. Ṣé wọn ò ní ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ yín náà máa sọ fún wa pé ṣẹ̀ṣẹ̀ kúrò? Ó ti cast o. Ẹ jẹ́ a máa gbọ́. Èmi tí mo sọ̀rọ̀ ìyẹn kíkà sí mo jẹ́ alága ní gbogbo Ọ̀yọ́, so àtilé àtòkò ọ̀dà tiwa pé n ti ń jẹ́ Yorùbá Nation anybody wa àfẹ́gbọ́mọ lọ́yọ̀ náà títí tí àtúnṣe máa wáyé àti fẹ́ẹ́ dùn àwọn pọ̀. Ní orúkọ tèmi Àbírú Ọmọọlá ní ìlú Ọ̀yọ́ ni a ti ń sọ̀rọ̀. Gbogbo wa láti Ọ̀yọ́ Aláàfin a ṣe Ìfẹ́lódùn àti Yorùbá Nation wá láti wákàtí ọ̀wọ̀ ìlọ títí àgbùdọ̀ máa bá tó wá sókè. Ní orúkọ tèmi Àṣìṣàkírù bẹ́ẹ̀ ni bàbá wa Aláàfin ikú bàbá yèyé. Mo mẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn. Ṣé ìgbéde òrìṣà? Wọ́n gbé wá ní àná ká tó dé ilé láti Ilé Ifẹ̀ pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tá bá mọ̀ pé oríjìnà ọmọ Ọ̀yọ́ ni wá
ká dẹ́yìn lẹ́yìn Yorùbá Nation for now. Gbogbo brọ́dà tó ń sọ̀rọ̀ yẹn kò lè parọ́ èèyàn mi ni mo dá wọn mọ̀ dáadáa mo mọ̀ wọ́n dá quest àtijọ́ wà nínú Yorùbá Nation tipẹ́tipẹ́ so wípé Aláàfin wá sọ wípé ẹ mọ̀ kankan nípa voice note yìí ó ti cast brọ́dà ẹbí mi bá tiẹ̀ mọ ohun gbogbo àwọn tó kù this particular brother kì í ṣaláì máa sọ̀rọ̀. ó lè Aláàfin nìkan ni o gbogbo àwọn àgbàlagbà lẹ́yìn inú ìlú Ọ̀yọ́ pátá àná ó tó gẹ́ alúbàtà kìkì dárin kí gbogbo wa ká padà. ṣé ti gbọ́ wọ́n ní kò ń ṣe Aláàfin nìkan ló pe àwọn kí wọ́n má bá Ìgbòho ṣe mọ́ kí gbogbo wọn kúrò nínú Yorùbá Nation movement àti ẹgbẹ́ ìfẹ́lódù títí Ìgbòho kí wọ́n má fún Ìgbòho ní sọ́pọ́ọ̀tì mọ́ wọ́n ní kò ń ṣe bàbá Aláàfin Ọ̀wádé nìkan ló kọ̀máǹdì wọn bẹ́ẹ̀ ipe gbogbo àwọn àgbààgbà Ọ̀yọ́ náà ló tún sọ ọ́ bí Aláàfin ṣe wá sọ wípé àwọn ọmọ kankan pa ilé mi ò mọ̀. padà lẹ́yìn a kí gbogbo àwọn tá à ń gbọ́ à ń fi ẹ̀hónú hàn àti ìbànújẹ́ ọkàn wa àfi hàn fún gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ wa ní lóko àti lẹ́yìn òdì àtẹ̀yìntẹ̀ wà ń lo òyìnbó àbùkù yẹn ta bá wa àwa gangan lọ ta bá torí ẹnìkan kò fún wa lówó tá a fi ń tẹ̀lé lóye káàkiri à ń fìyàwó lẹ̀ à ń fọmọ́ lẹ̀ gbogbo wa láti mọ̀ tán kódà tí à ń wò yìí ó ń bí wa nínú gan-an torí pé ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ àárín ara wa nìkan àwọn tó wà ń lu òyìnbó tó jẹ́ ọmọ Yorùbá tóòtọ́ ni o tí èso máa lè tó jẹ́ ọmọ Ọ̀yọ́ àti ilé àtòkò wọn ti ń pè wá tòun tó ti ajé bàbá ń bá rí ní pé Aláàfin pè wá láàárọ̀ yìí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ìtọ́fẹ́ lọ. ṣe ti ń gbọ́ wọ́n ní yàtọ̀ fún Aláàfin Ọ̀wádé àti àwọn àgbààgbà àwọn ọmọ Ọ̀yọ́ both home and abroad àwọn tabroad tún pè wọ́n ẹ ti mọ àwọn tabroad ṣáwọn àwọn ti bí iná wọ́n wà lára àwọn tó gbowó Yorùbá Nation àwọn ọmọ àlè ṣé ìwọ ṣe Yorùbá Nation náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni rádaràdà of the highest order. ẹ lọ chọ́ọ̀chì ẹni ó fẹ́ lọ mọ́sálásí ò lè lọ ẹni ó fẹ́ lọ pàdé ò lè lọ pé àtàbájọ́ máa lè ní kásìkò tẹ̀síwájú so àwa ń retí àtúnṣe tá a bá ti wá rí àtúnṣe àwọn ọ̀tẹ̀ lólóyè máa o. èmi Raimi Lukman Ọlọ́run òṣèlú láti Ọ̀yọ́ Ọlọ́run ọba aláàánú yóò gbàdúrà wa àwa ò ṣe Yorùbá Nation máa o. lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ àwa gan yọ̀ǹda yín àbí kí lẹni mo sọ ẹ̀yin ọmọ Oòduà Nation ṣé ẹ yọ̀ǹda wọn ni ṣé ẹ mísì wọn ẹ̀yin tó bá ṣì kù ó yá igbódégbó ìjùdéjù ẹ yọ wọ́n dànù ẹ tì wọ́n sí kànga àwa gan ò pariwo Yorùbá Nation mọ́ Oòduà Nation ẹni bá fẹ́ ni là ń fẹ́. Yorùbá Nation gan ò pé wa ìgbà tá à ń pè lóòdùà Nation ó wà òkè ẹnu ìgbà tá bẹ̀rẹ̀ sí ní pé Yorùbá Nation ló dogun tó dọdẹ ẹ̀yin lẹ ń dàárín wa rú ẹ̀yin lẹ jẹ́ kí ìtẹ̀síwájú bá movement ó dàbọ̀ ẹ máa bá ti yẹn lọ lélọ ni ẹ máa lọ ẹ má padà wá o bẹ́ẹ̀ lọ yẹn ẹ gbọ́dọ̀ padà wá mo mọ ọ̀pọ̀lọpọ̀ yín tí mo bá rí yín àti mú àjọ máa mú nǹkan lẹ̀ Ọlọ́run àmì sí yín alọ́lọ́run fa ilẹ̀ káàárọ̀ òjíire mọ́ ọ̀run ti jẹ́ ká mọ̀ pé àwọn orísun ibi tí wọ́n jẹ́ ọlọ̀tẹ̀ tó ń jẹ́ òróòro láàrin ẹran ilẹ̀ káàárọ̀ òjíire àti mọ̀ yín ojú yín ti hàn sí gbangba ti mọ̀ yín pé ọ̀dọ̀ yín ni lọ́yọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ni àṣẹ yín ni bà ẹ wálé ẹ̀bà kẹ má bá Ìgbòho ṣe ṣé ẹ̀yin nìkan lẹ ń bá Ìgbòho ṣe tẹ́lẹ̀ Èkìtì ń bá ṣe Lagos ń bá ṣe Kwara ń bá ṣe Ògùn ń bá ṣe ibo tún ni ó yẹ máa dárúkọ ẹ dárúkọ jàre mélòó ni gàgà yín gan tẹkàn halẹ̀ mélòó ni gàgà yín ẹ̀yin tó jọlọ̀tẹ̀ the same Ọ̀yọ́ nígbà tí wọ́n sáyìn ìwé tọ́níkan gbogbo lọ́balọ́ba kó sáyìn fún freedom Ìgbòho kúrò nínú Kútọ́nù ọba mélòó nínú yín ló sáyìn lọ́yọ̀ọ́ lọ́tẹ̀ ní yín ṣe láìkí ẹ̀ tẹ́lẹ̀ ni ṣé ẹ fún sọpọ́ọ̀tì tẹ́lẹ̀ ní ọba mélòó ṣùgbọ́n fẹnu ara wọn sọ ní gbangba ọba Ọ̀yọ́ mélòó ló sáyìn bàbá Aláàfin àná ò sáyìn gbogbo yín ò sáyìn ẹ lọ́ọ̀fù ẹ tẹ́lẹ̀ ẹ má parọ́ mọ́ ẹ gbádànù bí epo ṣe wá rà wá takù Ìgbòho ó ti di ọmọ kú ẹyẹ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ wa ní àwa la bí gbogbo abiyamọ ayé ló bí a sì tún ti tu pọ̀n sẹ́yìn a tún mú ọ̀já wa yìí especially nígbà tí bàbá Ọọ̀ni tiẹ̀ ti wá pọ̀n ẹni tí bàbá Ọọ̀ni bá pọ̀n ó pọ̀n Ọlọ́run ayé yọ́nú sí ọ̀run yọ́nú sí ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ má wọrí ìṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara
ẹ rántí some years back gbogbo wa náà lájọ pariwo wípé àwọn Fúlàní ò bá yín ṣe ọmọ ìyá nínú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kan ló wà nílẹ̀ ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ gba ilẹ̀ yín ni ṣebí àwọn ará Kwara tó ń pẹ́ ẹlẹ́bọ kan wá gbà wọ́n lónìí sìn because we are proudly ẹlẹ́bọ lọ́dún náà náà ẹlẹ́yìn ò bẹ́lẹ́bọ ṣe àbí bí ṣe fi gbòó bẹ́lẹ́bọ ṣe ẹni àwọn ní inú ẹ̀sìn how come tí ẹ wá lè lọ pé àwọn ọmọ ìyá yín disappoint yín o ní Kwara ojú tì mí ojú gbà mí tì fún yín so ní ìgbà táwọn terrorist ọmọ ìyá yín fẹ́ wá terrorist tán wá pa yín ní kúkúrú ní gígùn tí gbogbo yín sá lọ ìgbà tán máa dé wọn ò béèrè lọ́wọ́ yín pé ṣé mùsùlùmí ni ẹ kàn yọ yín sọ́tọ̀ so wọn yọ Christian sọ́tọ̀ àwọn ẹlẹ́bọ la máa ròyìn pọ́nbọ̀ wá àtàkì so wọn ò béèrè lọ́wọ́ ẹnìkankan pé ṣẹlẹ́bọ ni ẹ mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì wọ́n kàn pa everybody ní nígbà tó ti discover solid minerals ńbẹ̀ yẹn so gọ́vnà yín tó wá lọ pé gbogbo àwọn ọba tó wà ní Kwara tó kóra wọn lọ sọ́dọ̀ emir nílọrin ẹjọ́ ẹ bá wa bèrè kí ni Dáúdà àwọn fẹ́ dà ṣé lákọ̀ọ́kọ́ ká ti di pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ́ ṣé emir fẹ́ sọ wípé wọn wà wẹ́ẹ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo village tán ti ń lé yín ẹ máa múra yín gan ìjọ wo lẹ ti rí sọ́tà tó jó lórí ẹlẹ́sìn gbogbo mùsùlùmí the whole of Nigeria ní village ẹ̀ wọ́n ń pa wọ́n bí ẹni jọ jìgábá ẹ̀ níjọ́ wo lẹ rí tó bọ́ síta tó pariwo pé ẹgbà wá wọ́n ti fẹ́ pa àwọn ọmọ mi tán ẹ máa múra yín gan gọ́vnà Kwara jàre ṣé àwọn innocent tó tẹ pa yẹn ẹ fẹ́ dá wọn padà sáyé ni ṣé nǹkan tẹ́ ń try láti sọ fún wa nìyẹn àbí àwọn tó ti sá lọ tẹ́ ẹ̀ mọ́ bí tó sá lọ ẹ fẹ́ lọ kó wọn wá bí tẹ́ ẹ̀ mọ́ bí tó wọ lọ ọ̀tẹ̀ ló tẹ̀ wọ́n rí àbí irọ́ ni mo pa ẹ̀yìn ìyá àti bàbá ńlá kú bàbá mi ṣé ọ̀tẹ̀ kan ló tẹ̀ wọ́n rí wọ́n láwọn òbẹ́ lẹ́bọ ṣe ẹlẹ́bọ yẹn náà wọ́n ara wọ́ ẹ̀bẹ̀ sí kó wá bá wọn sìn ẹ wò gbàtà tí ń pè wọ́n kẹjẹ́ ká dáàbò bora wa ṣé èlúùlù yín tó pe òjò kò pa yín fúnra yín sìn ẹ̀yin ọmọ wo ẹ kú àfojúsọ́nà wọ́n ń bọ̀ very soon tó bá ti finish wọn bẹ̀ yẹn ibẹ̀ ló kù tó ń bọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ó tẹ̀ dá tẹ́ ẹ ti wá bára yín lọ tẹ́ ti lẹ́ẹ̀ṣẹ̀ Yorùbá nation mọ́ lórúkọ Jésù arẹ̀wá yìí ṣàn kó tún wẹ̀yìn ẹ̀ ní padà wá nídìí yín mọ́ Oòduà alágbèdání yọ níbi tá a wá bàdé tó bá ti dé wọ́n ń bọ̀ lọ́dọ̀ tìyín náà ojú yín abo ẹ̀jẹ̀ àdé ṣẹ́rí tìyín ló máa yọ yẹ́jù àwa dúró pa ẹ̀ẹ́fẹ́ ńlá ṣe ti rí kábíyèsí Aláàfin Ọwọ́adé ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ́ pa gbogbo voice note yẹn kábíyèsí all hail Aláàfin Ọwọ́adé you are doing well bá mi orúkọ tèmi ò yípadà Ìyèdára Kowé ni mò ń jẹ́ kokoko má gbàgbé láti bá mi share ètò yìí má sì gbàgbé láti drop comment ẹ bá mi share kó dọ́dọ̀ bàbá Aláàfin Ọwọ́adé àti gbogbo Ọ̀yọ́ Mèsì àti gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá kí wọ́n fi ti gbọ́.